kí gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò wá. Bí ẹ bá wo ibi tí ẹ wà yẹ́ wípé ilé Aboke la wà ní àdúgbò Bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn. Tí ẹ bá wo àwòrán tí a ṣàfihàn rẹ̀ yìí, wọ́n ní oore yèyé òkè, oore yèyé òkè, ẹ bá ń gbọ́mọ òkè láǹtì láǹtì. Eléyìí ni àwòrán tí wọ́n fi kí wa káàbọ̀ sí agboolé Aboke. Ẹ máa bá wa ká lọ. Alọ́dọ̀ bàbá àdìjọ. Bàbá ẹ̀dá múra alọ́dọ̀ yóò kí. Àwọn àlọ́dà ni wọ́n lọ múra. Múra yẹn la fẹ́. Lágbára ìlú. Àdúrà ti gbà àwọn ọjọ́ ẹgbẹ́ dídá. Ẹni àmọ́ ọ̀sìn ẹ̀dá fẹ́ fẹ́ mu wà láìpọ́ sí ẹ̀dá tó bá ti wà ká. Ṣé wọ́n kú bẹ́ẹ̀ ṣe ń bọ̀ máa láti kú ilé mi gbọ́dọ̀ ní èmi náà ti bó ti mọ bó ṣe ń lọ. Ṣé ẹ bọ́ fi nǹkan lẹ̀? Èmi náà ti fura pé gbogbo àwọn ìnáwó ìyẹn náà sì máa padà yọ. Ẹ rí bí a ṣe ń wọlé báyìí. Àti wá dé ilé bàbá gan báyìí. Àfi Aboke ilẹ̀ Ìbàdàn. Ó yẹ wọlé. Ẹ kú kalẹ̀ mọ́. Yes ma. Ẹ̀jẹ̀ kúkú wá gbé yín kẹ́lẹ́ mọ̀ pé ẹ̀ ń jẹun lọ́wọ́. Ẹ̀ ń jẹun lọ́wọ́ gan wọ́n á lè mọ̀ pé wọ́n ń jẹun bí wọ́n mú. Ẹ kú iṣẹ́ màmá. Yes ma. Àwa ń gun òkè lọ báyìí. Tí ẹ bá wo àtẹ̀gùn yìí, ẹ rí i pé kì í ṣerú àwọn àtẹ̀gùn ti ṣe yìí. Pákó gidi ni, orí pákó là ń gùn lọ yìí. Ẹ bá já mi lẹ̀. Àti wá dé ọ̀dọ̀ bàbá wa gan báyẹn kú kalẹ̀ bàbá wa. Àṣẹ Ìdùmarè, àṣẹ Ìdùmarè, àṣẹ Ìdùmarè, àṣẹ Ìdùmarè, àṣẹ Ìdùmarè. Àṣẹ fúnmẹ̀rẹ̀ ìfàtọ̀lá Aboke àti ìfẹ́ kórìí lórí bẹ́ẹ̀. A kú àsìkò yìí bàbá. Ó jàre ìyá mi. A sì dúpẹ́ fún ìtẹ́wọ́gbà wá. Alihamdulilayi, èmi náà dúpẹ́ fọ́lọ́run ọba. Tí ẹ sọ wípé kí là ń wá ká kí là ń wá ká kí wọ́n tá a sọ fún pàǹbọ̀ tẹ̀sí ní ká máa bọ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bákan náà ẹ jẹ́ kí a fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ wa ní ibi gbogbo tí wọ́n ti láǹfààní láti máa wò wá ní déédé àsìkò yìí. Gẹ́gẹ́ bí a ti ṣe fi tó yín létí láti ìjẹta pípẹ́ lágbára Ọlọ́run lónìí nígbà tí ẹ ó bá máa wò wá ilé bàbá wa, bàbá tí Ọlọ́run fi ṣe aṣáájú wa àti adarí, bàbá tí wọ́n ń tolẹ̀ tí wọn ò jẹ́ kílẹ̀ ó dàrú, tọ́lọ́run sì ní gẹ́lẹ̀ ó dàrú lórí wọn. Ọ̀dọ̀ wọn ní àṣẹ Ìdùmarè pé ọ̀dọ̀ wọn ní ẹ ó ti máa wò wá. Gẹ́gẹ́ bí a ṣe sọ náà ni Ọlọ́run ṣe àwa sọ́sọ́ náà lọ́rùn ni
Ọlọ́run wá mú kí ohun tí àwa dá lábàá òun ó jẹ́ ká bá wa odòdìdí ó jẹ́ kó rí báwa ṣe rò ó bá a ṣe fẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ǹjẹ́ pẹ̀lú eléyìí la ṣèbá Ọlọ́run a ṣèbá gbogbo àwọn àgbà a sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa rò wá pé ẹ ṣe wẹ́kú ìfẹ́ wa o. Olúwabùkọ́lá Adélékè yìí náà rí alákàṣèdè mo tún ti gbé ṣe débì ìṣe mi bọkubọku gelemọ nǹkan tí ẹ̀yin kàn nílò láti ṣe fún wa ni wípé kí ẹ farabalẹ̀ kí ẹ sì tún gbìyànjú kí ẹ bá wa tan fọ́nrán yìí kálẹ̀ èyí tí ẹ ti láǹfààní láti wò ó ẹ tún tàn kálẹ̀ fáwọn tí ò tí ì láǹfààní láti mọ̀ nípa wa kí wọ́n lè mọ ohun tí à ń ṣe lórí ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀ lẹ́ẹ̀kan sí i mo kí bàbá wa pé ẹ kú ìkàlẹ̀. Àṣẹ Ìdùmarè 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 ẹ ṣeun bàbá wa kí ọmọ bá wa dàbí wípé mo bá yín lóye pè mí lórúkọ ẹ jẹ́ kí ẹ fún ara yín dárúkọ ara yín fún àwọn èèyàn wa tí wọ́n wò wá ní báyìí. Olóyè FASHOLA FAMAPOWA Aboke ilẹ̀ Ìbàdàn. Ẹ ṣeun bàbá mi ẹ já wá bẹ̀rẹ̀ láti ìpè torí àwọn ọmọ kékeré ìsìn ṣe mọ̀ wípé wa náà là ń sọ pé èdè wa ń kú lọ ìtàn wa ń tán torí kí tó mọ̀ bá àtán gan sì ló jẹ́ kí á gbé ètò ìkalẹ̀ káwọn tí wọn ò láǹfààní láti mọ èdè Yorùbá kà dáadáa kí wọn ó tiẹ̀ gbọ́ yàtọ̀ sí eléyìí kí wọ́n wá gbọ́ lẹ́nu èyí tí ẹ gé àgbà tẹ wà nídìí ẹ̀ gan kó mọ̀ jẹ́ pé ọ̀wọ́ táwọn kan kọ́ lẹ̀ lákàmọ́ kà sí wọn létí lásán pé kí wọ́n mọ̀ wípé gbogbo àwọn nǹkan tí à ń sọ nípa rẹ̀ yìí wọ́n wà àwọn kan sì wà tí Ọlọ́run kádàrá wípé àwọn ni wọ́n wà nídìí ẹ̀ kó wá jẹ́ wípé ẹ̀yin tẹ́ wà nídìí ẹ̀ gan lẹ́ ṣàlàyé fáwọn èèyàn bí kìíní yìí ṣe jẹ́ èyí tó mú wa débi inú ẹ dákun ẹ bá wa ṣàlàyé nípa Òkè Ìbàdàn. Ẹ ṣé mo dúpẹ́ àdúrà tí náà gbà àṣẹ Ìdùmarè ẹ wà sórí rẹ àṣẹ Ìdùmarè ẹ mọ rere bí jágbó ẹ wà ní kíyàyé àṣẹ Ìdùmarè àṣeyè tálákà ṣe owó ìyá owó bàbá tí a ná lé lórí Ọlọ́run ní jóná àṣeyè lẹ́sìn àṣeyè tálákà ṣe. àṣẹ Ìdùmarè bàbá mi. Òkè Ìbàdàn ti jẹ́ òun ní òrìṣà wọ́n fi tẹ ìlú Ìbàdàn wípé ọmọ ilé Lágelú ọ̀rọ̀ àpọ̀tàmọ́jà wá wà lásọ̀dọ̀ àpọ̀tàmọ́jà nígbà tó délẹ̀ Òkè Ìbàdàn Lágelú Ilé Ifẹ̀ ló ti wá ó jagun wọ́n gbà tó dáàrin kan àwọn ẹ̀kọ́ lẹ́rú ọyọ̀sẹ̀ lè dé Ìbàdàn náà ní sí ń ṣèdùn ní òkúta yìí gbé mi kókó sábẹ́ rẹ̀ òkè náà bẹ ní àwọ̀tán gbọ́ àwọ̀tán lọ́lọ́ sọlẹ̀ sí ngbọ́ kọ́kọ́ wa ọba lè para wọ́n lè para dúró sí kò gbá kò jọra ìṣèjọsí ló bá ìfò lọ sí igbó Lágelú ní ọba ní tó kí ni ìdókù táwọn fẹ́ sí Aboke là ń bọ̀ nílé wa ẹja máa bọ̀ ìgbàna kí láti ló fi sọ̀rọ̀ torí pé tó àwọn ń pààyàn bọ́ ní tẹ́lẹ̀ má kò ṣeé ṣe ló fi di màálùú gbà tó dórí màálùú lọ́sọ̀ọ̀sẹ̀ kalẹ̀ sí ìsàlẹ̀ Àgélú òbí pé ń tẹ́ sọ sí ilẹ̀ Ìbàdàn òun náà ni a sì ń bọ̀ òun gangan là ń bọ̀ bàbá Òkè Ìbàdàn dé
òkè ni ọba ti kú ọjọ́ mọ́kàndínlógún ìní ọkọ̀ fẹ̀rẹ̀ lọ́bẹ̀ láìmọ́ ọmọ lọ láìmọ́ yà lọ ó ti lọ́bẹ̀ tẹ̀lé àti ní mo ń ṣe òbí rẹ̀ ni ọjọ́ Òkè Ìbàdàn kùjọ mọ́kàndínlọ́gbọ̀n. Èèyàn jẹ́ bí àkọọ́lẹ̀ pé tó àwa adájọ́ fún ọ káwọ́ má dẹ̀rẹ̀ bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ aláìlẹ́rù rẹ̀ ni ìṣèlú tráfíì bọ́. ẹ ṣeun bàbá wa. báwo wá ló ṣe wá bẹ̀rẹ̀ tó fi di wípé wọ́n ń ṣe ọdún òun gangan? báwo ló ṣe bẹ̀rẹ̀ lọ́dún Òkè Ìbàdàn ṣe bẹ̀rẹ̀? bọ́dún Òkè Ìbàdàn ti bẹ̀rẹ̀ ni pé ẹni tó gbani là dandan ni ká máa júbà fún ìdí tó ti di pé àwa tí a fi ṣe òde sílẹ̀ là ń ṣe sẹ́ǹgbọ́. yes sir, mo ń gbọ́ yín, mo wà pẹ̀lú yín bàbá mi. obìnrin lòkè Ìbàdàn ìdí nìyẹn èmi tí a bá sì ti pé wọ́n lábọ̀ kí Ìbàdàn lónìí ó di dóòlè kí máa ṣe èyí tí wọ́n ṣe a gbọ́dọ̀ dá ìṣẹ̀sí nínú yẹn wọ́n á wà nínú ilé wa. ẹ ṣeun bàbá ẹ dẹ̀ ṣe pẹ́. àwíṣẹ́. ẹ wá dákun, ṣé a lè sọ wípé olófàá tó fi tí ìmúra yín fi rí báyìí? ẹ ṣàlàyé nípa ìmúra wọn fún àwọn èèyàn wa. ìyá mi àdúrà rẹ̀ gbà. àṣẹ Èdùmàrè, àṣẹ Èdùmàrè. obìnrin ni wọ́n bá ẹ̀rùn tó ń gbà kan ìwé ni wọ́n pè wọ́n obìnrin ni wọ́n dìde wọ́n bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwa tá a bá ti wá wà pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ìdílé ọmọ àwòrán ni obìnrin sọ̀kù èmi ní ìṣẹ̀ parí kodoro ni mí bàbá ni mí kíní ìṣe mi òpòdé bàbá mi kàn mí gbogbo ẹni tó bá kàn pé ìran bàbá tiẹ̀ lọ́kàn rẹ̀ bàbá tiẹ̀ lọ́kàn lónìí náà ṣe dìrín ní ti. ẹ ṣeun. ẹ wá dàpọ̀, ṣé wọ́n máa fi Ifá yẹn ni àbí ó ti ní bí wọ́n ṣe máa ń to ipò yìí? ẹ ṣeun ìyá mi ẹ ṣoríire orí yóò lè dàgbà. àṣẹ Èdùmàrè. ẹ gòkè àgbà gbogbo ayé ò ní gbé yín bẹ́ẹ̀ lè dúró yìí n bá ti ń fẹ́ orí gbogbo orí bẹ́ẹ̀ fún àmà tèmi nítorí ṣẹlẹ̀ ni pé ẹ mà pé ètò ìdílé níta sì bá lọ́rùn akọ́dà lábà lọ́rùn àṣẹ̀dá kó tó di àràbà babaláwo ìdí mi ni pé bá a sì wà nínú ọdẹ ìran fàdúrà bàbá ẹnìkan tẹ̀gbọ́n-tàbúrò bá a sì wà bẹ́ẹ̀ náà wọ́n máa ṣe torí pé tó ṣẹlẹ̀ lórí bàbá àlàwà ni owó gèlè ni ìyá ń pè ní lágẹ̀lú ọ̀rọ̀ àpọ̀tàmọ́jà. èyàn ò ní wípé ipò yìí wọ́n máa ń tò ní àgbààgbà ni ẹni tó dàgbà ni ó kàn. irọ́ ìran bàbá ti yín. pé nínú ilé. ìran bàbá tèmi yóò débẹ̀ lè jẹ́ pé àwa mẹ́fà náírà ní ẹni ìgbọ̀n kálukú. igun mẹ́fà ni wọ́n wá máa mú ní igun lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ ṣeun, torí mo kàn fẹ́ kí a ṣàlàyé ẹ̀ torí àwọn èèyàn wa tí. kó lè kún wọn náà tó rà first investigations. bẹ́ẹ̀ni kọ́ lè mọ̀ wípé nígun ni igun mẹ́fà ni wọ́n sì ń ṣe ní gbogbo igun kan bá ti ṣe tán igun kejì ó tẹ̀lé igun kẹta títí tí ó fi kárí. ẹ ṣeun bàbá mi. ẹ jọ̀ọ́
wọ́n ní ilé kan wà tí wọ́n máa ń pè ní ilé ìyáde. orí yèyé lọ́ba Aboke ọmọ abíadé ọmọ ẹ̀sìn lẹ́bàdàn ẹgbẹ̀jọ́ òwú lọ́mọ lábẹ́rìn ìjọ àwa náà ni. ẹbí náà ni ilé ìyáde. ọmọ abíadé ọmọ ẹ̀sìn lẹ́bàdàn ọmọ ẹgbẹ̀jọ́ òwú ọmọ lábẹ́rìn ìjọ àríyànyàn múrú màrísẹ́kì ìbàdàn lẹ́ẹ̀kan ó ti kú lẹ́kọ̀ọ́ ọ̀run nìyí. ó dà bẹ́ẹ̀ náà dẹ́bìrì kan náà ni torí pé bàbá wa lọ máa dágbẹ̀dúró máa fi gẹ̀ẹ́jú máa gbéṣẹ̀ kí báyìí sílé àwọ̀ òwúrọ̀ kọ́ dáwù bẹ́ẹ̀ ló wù ẹ́ béèrè wò ọmọ òsàn bá kẹsàn máa dágbà bí máa là gbẹ́gẹ́rẹ́ òwúrọ̀ kọ́ dáwù bẹ́ẹ̀ ló wù ẹ́ béèrè wò. ọ̀dà bànà Jésù ní í ṣe mo ní Jésù ní í ṣe mo sì lé mo sì lè lé màrúfù lórúkọ tèmi ńgbọ kan ṣé wọn gbókọ bàbá dànù àbókí. ẹ wá dákun láti ìgbà tí a ti wá ń ṣe ọdún yìí láti ṣọdún Òkè Ìbàdàn ṣé àsìkò kan wà tí wọ́n pa ọdún náà tì. ẹ ti ń yá kò sí pàtì aburú bá kú ní Lágẹ̀lú àrè kàmáyà ní Lágẹ̀lú ètí ṣe yìí àwa là ń bọ́ pé ẹ rí wọn pé igbó àwọ̀tán ibẹ̀ láti ṣe àkọ́kọ́ dúró sí igbó kan àwọn ayé àwọn àgbo níbi àyè ti gbà wá àwa sọ̀kalẹ̀ pé ọmọ wa ò lè máa yẹ kí wọ́n máa kú àyídù rẹ̀ gbèrègbèrè lọ́dọ̀ òkè yìí ẹ sọ̀kalẹ̀ adápẹ̀tẹ̀ láti dé ọjà ọba ọjà bá ẹnìyàn wa pọ̀lẹ̀ sí pátá ńgbà wá délé àwa náà ẹ máa ti báyìí tẹ ẹ bá wa látọ̀ náà ẹ mọ́ lọ ẹ má yà sí ti bàbá ẹni kọ̀ọ̀kan. olórí ẹ fi wá ń ṣe láti ìgbà náà ẹ wá dákun kí làwọn nǹkan tó rọ̀ mọ́ ọdún yẹn gangan pé lásìkò tá a bá ń ṣe ayẹyẹ ṣe pé ẹ sọ wípé tó bá kù ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n lẹ ti máa lọ láti bẹ̀rẹ̀ ètò pé lẹ́yìn nìkan lẹ́yìn ìgbà náà kí ni àwọn nǹkan tí wọ́n máa ń ṣe fún ètò. ẹ̀sùn gbogbo tí wọ́n ń ṣe tó jẹ́ ìpìlẹ̀ ooru kó tó di pé ààbò ìwọ ni ọ jáde gẹ́gẹ́ bí obìnrin ìgbàlẹ̀ lẹ́yìn èèyàn ní abáṣe tá a lọ tá a dé a wà tún padà sínú ilé wa gbàdé ìwọ̀n òkè a máa sùn bẹ́ẹ̀ ńgbà bá dé tó bá kú dẹ̀dẹ̀ tí a bọ̀ èkuru fún gbogbo aráyé jẹ lóúnjẹ èkuru làwa máa ń lò láti dájọ́ pé ọjọ́ tún kù lọ́mọkàndínlọ́gbọ̀n. èkuru lóúnjẹ tí ẹ à fún àwọn èèyàn lágboolé. gbogbo àtolóyè àti àwọn olùbalógun ní Olúbàdàn ní nǹkan kan ní agbèkuru yìí a sì gbé táwọn ọ̀rẹ́ wa náà ọjọ́ kùjọ́ mọ́kàndínlọ́gbọ̀n tó bá wá di pé ọjọ́ kùjọ́ mọ́kàndínlọ́gbọ̀n tá a ti bẹ̀rẹ̀ a
àti ṣèyàn Òkè Ìbàdàn. Ọjọ́ náà ni ọjọ́ jáde tí Aboke wá jáde nínú ìgbàlẹ̀ lọ́wọ́ àgbégélé bí mo ṣe wí gẹ́gẹ́ yìí. Ọ̀yà o lóde gòdè òrìṣà Òkè Ìbàdàn gbéra nílẹ̀ kó dìde àtúbẹ àrò gbéra ńlẹ̀ ó dìde ẹ̀ ń fẹ́ àdúgbò ń wà bọ́dà àjọ máa tóra wà lọ. Lọ́wọ́ ọ̀wọ́ lọ sí ààfin kábíyèsí. Ìbàdàn àgbọ̀dọ̀ má kì í bó ni bàbá wa ní. Bẹ́ẹ̀ni. Kò sì mọ iye ọmọ tó bí. Ọmọ ètò bí sẹ́ẹ̀dẹ̀. Ètí á bí ìta ni wọ́n mọ̀. Gbogbo wa náà lọ́mọ tó bí síta àwa lọ abájá àkìtàn àwa kí àwọn ìdílé yòókù. Ẹ wàá máa bọ̀ ní padà. A kí àwọn àjòyè yòókù ebó náà níjòyè lẹ́dẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn náà fẹ́ gba okọ̀ wa bí a bá wà lè dé. Ọ̀nà wa máa kí àwọn ìjòyè kiri ibi tẹ́ bá ti wá kí àwọn ìjòyè tán ẹ wàá fi àdàgbà nínú bẹ̀rẹ̀ ní. Ẹ ṣeun bàbá mi. Ẹ wá dàpọ̀ pẹ̀lú ìbéèrè eléyìí tí mo fẹ́ béèrè yìí. Èyí tí ó mú ìbéèrè eléyìí wá ni wípé nígbà tí a dé ọ̀dọ̀ olóòlù àti bá wọn sọ̀rọ̀ ní oṣù tó lọ, wọ́n wá ṣàlàyé wípé olóòlù àti Aboke ni wọn ò kí ń wọ bàtà. Ó ní mo ṣe ní ẹ dàpọ̀ ẹ ẹ̀yìn alọ́rọ̀ tóbi ẹ bá yan ọlọ́rọ̀ lọ́sàn sọ́mọ ká dòrò àwọn alálẹ́ yìí. Ẹ ti ẹ sòríire ẹ tí ó ṣẹlẹ̀ ńjọ́ èmi ń bọ bàtà tẹ́lẹ̀ àmì scoutman níjó ni kódà mo tún ṣe ráìtì ọlọ́pàá díẹ̀ níjọ́ mo ti dé bọ́sọ̀ máa tó ń bọ́sọ̀ tó lọ ìnáwó bá pàkàrẹ̀ ọgbọ́dọ̀ bàtà orí bọ́tà tàbí pàyà alájà àti àwa nínú òkè bẹ́ẹ̀ náà tó lóòrù. Olóòlù ọmọ ìyá tèmi ní ọ̀rẹ́ ọbẹ̀ ni ọmọ ìyá yìí. Tó bá ti ṣẹlẹ̀ pé ìran a gbọ́dọ̀ dàrú kápé bọ́ìsì bàbá mi kan ṣe lè lọ́dún mẹ́ta tèkú ilé tó jẹ́ Aboke wọlọ́kàn ọdún mẹ́ta péré ló bọ̀ bàtà ni ọbọ̀ yóò lè fìlà yóò rí àgàndàkà òfin lè di fi irun borí ibi káwé rí ni Ọlọ́run tó dá kálukú gbà tí ó sì gbàdá wọn wá yòókù èmi lèmi sì kẹta tẹ̀lé báyìí. Tẹ̀lé bàbá wọn. Mo wà pẹ̀lú yín bàbá mi. Ẹni tí ń wé gèlè ẹnu wa bẹ́ẹ̀ bá sì yá tí ò ṣe gbogbo wa lápadà wé. Bí ẹni tó yẹ kó wé ò bá ti wé. Gbogbo wa lápadà wé. Ibi yóò kàn rẹ̀ padà. Ntáwọn yòókù tọ́ ní ọ̀tọ̀. Èmi sì lẹ́kẹ̀ fanú lé Ìbàdàn lónìí.
ó sì tí ì kú wọn gbogbo wọn máa tèmi ò gbọ́dọ̀ yá. Èmi yóò sì gbọ́ sí láṣẹ ìtumọ̀ rẹ̀. Ẹ wá jẹ́ ń sáré yà sí ibìkan tí a ti kọ́kọ́ sọ̀rọ̀ bá ń gbà tẹ̀yìn ṣàlàyé nípa Àbọ̀kè níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ṣé ń pé ẹ ṣàlàyé pé obìnrin ni tẹ́lẹ̀? Kí ló wá sọ di oyè ọkùnrin? Ó ṣeun ìyá mi bọ́ba kiri náà láṣọ òrìṣà tí wọ́n bá níbi táwa ti ṣẹ̀ wá ní Igbó Òkè láwọ̀tán torí pé wàrà títí fẹ́ bọ̀ lágbèlú bàbá àtiwá tó ń bọ̀ ìyá ọ̀nà àfẹ́ ilé bàbá ẹ̀ ọgbà sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀dẹ̀rú mbẹ́ ó sì tààrà tó fò ó nà ọtí ẹ̀ dálùtẹ̀ òun èṣe wèrè ogun lòun jà ẹgbọ́n mi ogun lòun ọ̀nà wà fẹ́ tọ̀lọ̀ tẹ̀ wàrà wà ó dé ẹ̀rùn kìí ṣe ẹ̀rùn náà àwọn àti ẹ̀yà ìṣẹ̀rùn yàtọ̀ fi ọ lọ sí ọ̀nà Èkó yìí ibẹ̀ ló ti fònà òun ó wà jẹ́ bí ẹrú òun ó wà jẹ́ ọmọ àjàgùntà láìláì òun èso ọmọ àjàgùntà ogun ní Lágẹ̀lú dà wọlé rí kóńbẹ ọbọlù gbó àwọ̀tán tó dé ọbọnú òwò bẹ́ẹ̀ fẹ́ lọ wo ẹ̀yìn ẹ̀gbọ́n ń lọ wo Ìdí Òkè láwọ̀tán wọ́n lè gbowó lọ yín wọ́n lè má gbà o. Ìdí Òkè ọgbọ́n mi ayò pẹ̀lú láwọ̀tán ní àwọ̀tán ibẹ̀ láti joyè wálé èmi ò gbọ́dọ̀ fojú ọmọ àtìlẹ́ yìí. lẹ́yìn tó tẹ́ ẹ bá ti joyè. bàbá dálé láàrin aláfúnra wa kì í ìtàn Òkè Ìbàdàn lé kò ṣeé sọ tán ìrọ̀ padà lórí èmi ò fẹ́ kú lórí èmi wá ní bàjẹ́ tìsí tó ń gbẹ ẹ bá ṣe tún ẹ lọ báwo ẹ gbẹ lọ àbá wọ tán. ọ̀nà ibo ló wà sá fún àǹfààní àwọn tó ń wò wá lórí afẹ́fẹ́. tó ń ṣẹlẹ̀ ni pé ẹ bá gbéra ẹ bá ti lọ sí ọ̀nà àwọ̀tán kò sẹ́ tí ò gbọ́ rí ẹ wá pẹ̀ lọ lé ẹ lọ sí Aboke ẹ bá ti adábà Aboke látàwọ̀tán tẹ́ ń lọ sí ọ̀nà ẹ wà béèrè. lọ sí ọ̀nà ọ̀bù. ẹ bá ti dé Ìdó bẹ́ẹ̀ni ẹ gbéra ẹ lọ àwọ̀tán náà ẹ bá ti adáwọ̀tán ẹ pé àbá àwọ̀tán rà béèrè o ẹ gbọ́dọ̀ Aboke ẹ bá ti adébẹ̀ àwọn ni wọ́n wà mọ́ ẹ látàbà òun lọ sí Òkè òun fẹ́ síbi sọ̀tẹ̀ bá fẹ́ sí. ẹ ṣeun adúpẹ́ púpọ̀ ẹ wá dákun ṣé àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà lásìkò tí wọ́n bá ń ṣe ọdún àwọn orin kàǹkàkàǹkà ni wọ́n máa ń kọ kí ló fa àwọn orin irú àwọn orin kàǹkàkàǹkà oníwo ni kàǹkà kó lólo ọjọ́ òní kó lọ́lọ́ ọjọ́ òní
bí adé ọmọ ìsìn ìjẹgàdà ẹgbẹjì owó ọmọ alábìnrin jọ onílà ó sọ ọdún òkè ó mọlẹ ìbò kóró ká ó rókà àdúrà wa nù. Gbogbo orin tí wọ́n ń sọ ni pé kí èwe ó lè tẹ̀lé wa kérò ó lè pọ̀ lẹ́yìn gbogbo táwọn wí kì í ṣe tó ṣe pé ńlá fi ìpìlẹ̀ oró ọba àjọba àdìgbì ṣe pé nǹkan kan tá a máa ṣe. Oko ọlọ́pàá kìkì bẹ́líìtì. Akọ́dà nǹkan tí ò ní di bẹ́líìtì ìdí èyí kò ní ká yọ̀ pọ̀ ká lè máa jó ká lè máa súnmọ́ra kó má dìjà kadì. Wọ́n ń gbọ́ eégún tá a ṣe ní ìsìn tá à ń fọ́ra wá gbé lórí sí ìpọ́sibú tó ṣẹlẹ̀ ní pé wo ni ká máa bára wa ṣeré ká máa yọ̀ àbí obìnrin ló bá tó ṣe lọ́ọ̀kan lùwọ́dì àbí wà tó ṣòmìnira lọ́ọ̀kan ìdò lẹ́dùn ríra ẹ bá dókè náà ni. Ó túmọ̀ sí wípé ó ti pẹ́ gan-an tí àwọn èèyàn ti fẹ́ràn bí ọ̀rọ̀ oko bòrí kankan. Wọ́n wá wò wípé á lè rọrùn torí. Ó bá dọ̀jọ́ òkè òmùlẹ̀ fòkòrò kan oko tó ní bóyá rẹ̀ ríra yín kọjá àjọ náà. Torí mo ṣe máa ń wò pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a kéré nígbà bí a máa ń tẹ̀lé wọn tá a ti rìn jìnnà àìmọye ìgbà tí wúwa yìí tiẹ̀ mọ́ jìyà wọ́n fẹ́ lu nígbà tó bá ní ká lọ ra magí tá a bá ti pàdé wọn lọ́rọ̀ yẹn gbà yẹn náà tí a bá lọ lọlídé lọ́dọ̀ ìyá àgbà a lè tẹ̀lé wọn dé tòsí bẹ̀rẹ̀ ń bì ká tó padà. Mo wá máa ń wò wípé ó ṣe jẹ́ pé irú orin olókòòbò yìí nǹkan báyìí nìkan ni àwọn orin tí wọ́n máa ń kọ. bí wọ́n ti ń sọ̀hún orin wọn ni pákítí lóko lè máa gbogbo èṣù orí odò ìgbéra tó rà mú ní títì gbogbo ẹ̀ ó jẹ́ orúkọ pé orúkọ àríyá ẹni wọ́n fà kún kódà bí amóyànjọ́ náà ó ṣe tiẹ̀ ni kí ẹ bá ṣe pé wọ́n mú pọ́ ń jalè o kí ọjà wo àìpọ́ fọ́ọ̀kàn dì fúnra àwọn náà wọ́n gbà lẹ́nu kó dùn dá padà àwọn policemen èmi gbà. Ẹ ṣeun adúpẹ́ bàbá. Ẹ wá dákun kí ni àwọn èèwọ̀ tó rọ̀ mọ́. Ṣé rí èèwọ̀ tó rọ̀ mọ́ ọdún Òkè Ìbàdàn èmi ò gbọ́dọ̀ díyàn ọjọ́ kejì ewu náà mi ò sì gbọ́dọ̀ bá wọn ṣeré pa pé wọ́n gbóyàn ọjọ́ kejì fún mi lẹ́nu ọdún. Ẹ̀rì kejì ní pé a gbọ́dọ̀ bára wa sí panápaná. Panápaná ni àwọn tí ó jẹ́ àti àtijọ́ tó máa gbé tí bàbá yìí ṣe tuntun a lè sùpò ara wa ní Ipò Abọ. Bẹ́ẹ̀ni kí èdè kọ́sẹ́ tí ó su òpó ìyá mi èmi ni bàbá wọn. Àmọ́ ṣé ọmọ lẹ́mìí tí ò ń ṣe àbọ̀kẹ́lẹ̀ súpó. Dáadáa lèèyàn bọ́jọ́ máa bọ̀kì náà wọ́n lè súpó wọn èsì tèmi bá gùn lórí bí wọ́n tẹ̀lé. Èyí ò ní pé ẹni tó bá ti jẹ́ wípé ẹ̀yin lẹ́gùn lẹ́lòmíì ò gbọ́dọ̀ sùn lópó àmọ́ tó bá jẹ́ pé bí ọmọ ẹlòmíì wọ́n lè sùn lópó. ṣé ìjẹba. Ẹjọ́ tó bá mẹ́nu bà ìwò mi ẹ ti sọ méjì fún un. Ẹ ti sọ pé ẹ jẹ ìwé iyán ọjọ́ kejì àti ọ̀rọ̀ opó sísú. Kò sí mi lẹ́yìn yẹn èmi ò gbọ́dọ̀ parọ́ tí ń bà láyé ìlẹ̀kùn ọ̀lẹ́.
sì tún gbọ́dọ̀ wọ bàtà káfí yẹn náà kún. ìran lèyìn o. I'm a Nigerian investigation before nítorí òye àtijọ́ náà ìran ti wá ní torí pé a gbọ́dọ̀ gún bàtà borí lágẹ̀lú lọ sí àwárẹ̀ lọ́nà lórí ẹ má fi bàtà tẹ̀mí málẹ̀ ọbẹ̀ nígbà àwọ̀sán bẹ̀. Lára orò ìbẹ̀rẹ̀ ni. Orò ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́ ni. Ẹ ṣeun a dúpẹ́ a máa rí yín bá. Ẹ wá dákun gẹ́gẹ́ bí àgbàlagbà kí ni ìmọ̀ràn tí ẹ tún ní fún àwùjọ pẹ̀lú gbogbo bí ilẹ̀ ṣe rí ní àsìkò yìí? Gbogbo àwa tá a jẹ́ aláwùjọ la pè ní traditional something bí wọ́n ti ń pè pé à ń kóra wa jọ babaláwo olóògùn olóòka eléégún àwọn gbogbo ọlọ́jẹ àjọ kóra wa àti bẹ̀rẹ̀ mítìn. Pẹ̀lú àwọn olóòlù nǹkan kan. Àjọ kíra wa àjọ ń ṣe mítìn pé ìṣẹ̀dálẹ̀ ọ̀gbọ́dọ̀ panu orò lè fi àwa ọmọ àgbọ́dọ̀ kọlura wa n bá fẹ́ wá kí ó níjọ tó pin wa àti ṣe. Tí òfin ní dí takàngbọ̀n pé èmi ò ju ọ ìwọ ojú. Ọjọ́ ẹdún gbogbo àtẹlẹ́gùn náà tó ń bàtà ní ìjọba bẹ́ẹ̀mí sókè Ìbàdàn. Bá sì gbà tiẹ̀ náà èmi náà lọ àìsàn wọn àjọ jáde gẹ́gẹ́ bí àti concrete àti parapọ̀. Àwọn yóò sì ní dàrú ẹni túká. Ẹ jọ ẹgẹ́ ń sáré fi nǹkan kan kún. Ṣé ó ní irú oúnjẹ kan pàtó tí wọ́n máa ń lò lásìkò ọdún Òkè Ìbàdàn? Ṣé ọ̀pá sọ pé èkuru ni wọ́n máa ń ṣe fún tó bá ti kù ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n? Tó bá wá di ọjọ́ ọdún gangan láti fi dájọ́. Tó bá wá di ọjọ́ gangan ṣé ó ní irú oúnjẹ pàtó kan tí wọ́n máa ń ṣe? Àbá ti ṣe èkuru tá a pẹ́ náà. Ṣékuru náà tún ni? Èkuru náà lálò á sì pa màálùú. Màálùú ní ọba òtò dá sí àwọn àgbèrè òtò ní pàtì bẹ́ẹ̀. Wọ́n ètò dé èkuru pé láti tá ìdájọ́ pé ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ló kù mọ́kàndínlọ́gbọ̀n ló kù. Àwa là á ní fúnra wa. Nínú lábolé. Wọ́n ti Òkè Ìbàdàn. Ọjọ́ ọdún gangan. Màálùú Ìbàdàn bá ti mú wa bá ti pa èmi ọ̀pá kan fúnra mi. Àwọn àmú èèyàn pa wọn. Òun ni ọgbà ìtàn balógun ọgbà pa ọ̀tún ọgbà yọgbà kan sí. So bàbá tí wàá sí bàtà lọ́kọ̀ọ̀kan fún wọn. Orí ló bá kù rẹ̀ lèmi ò fi ṣètùtù fún wọn. Wọ́n pè láyé. Ṣé Olúbàdàn Ọ̀tún àti Balógun nìkan ni wọ́n máa ń pín nínú? Never. Àfọ̀tún àfún Balógun àfòsí gẹ́gẹ́ bóyá wọ́n ṣe ti láti dínà fún ìtawà pọ́ọ̀tì díẹ̀. Tóbi tó jẹ́ kí n béèrè ni kí a lè ṣàlàyé fún àwọn èèyàn wa pé kì í ṣe pé bóyá ẹ̀yàn olóyè kan ní pọ́sí gbogbo olóyè ló máa ń ní ń bẹ̀. Àwọn tí wọ́n jẹ́ kábíyèsí ìlú ni wọ́n mú kan wà kan tí wọ́n bá wà láàkùn tá a fún wa. Apá tọ́ sí ẹni ẹsẹ̀ tọ́ sí ẹni. Màálù tá a wá ń sọ yìí ṣó nírú màálù kan pàtó tí wọ́n máa ń lò àbí màálù tó bá rí náà ni bóyá funfun àbí dúdú? Wọ́n ṣàtìrà màálù wa. Tèmi pa fúnra mi kún àìsàn ló ní nọ́mbà. Ńlá sọ pé funfun ni ọmọ wa ká yẹ ọyẹ wa.
àmọ́ tí eléyìí tó bá ó mú wá eléyìí tó bá. ọjọ́ ti ra màálùú kan. ẹ jọ̀ọ́ ṣé ìbáṣepọ̀ kankan wà láàrin Òkè Ìbàdàn yìí àti ọ̀sẹ̀ méjì tó wà ní. ọ̀sẹ̀ méjì tó tẹ̀ Ìbàdàn jẹ́rìí sí májẹ̀yà ọ̀jẹ̀ mi ò jẹ́rìí sí àwọn ọ̀sẹ̀ méjì tẹ̀ wò ńlára bàálù àwọn ni wọ́n dúró ti àwa tá a fi lè di onílẹ̀ onílù tó ń pè Aboke. ọ̀sẹ̀ méjì gangan ni wọ́n jẹ́ ara ni wọ́n jẹ́ bíi etí ẹ̀yìn fí ẹ̀yìn tì. àwọn alára wa ó túmọ̀ sí wípé lásìkò tí a bá ń ṣọdún Òkè Ìbàdàn báyìí àràbà ọ̀sẹ̀ méjì náà àwọn náà. wọn àbí dá kọ́mọ̀yọ̀dù. torí pé iṣẹ́ ọwọ́ wọn ni wọn ò gbọ́dọ̀ jẹ́ ọ̀bàjẹ́. sì ní bàjẹ́ tí wọ́n bá dẹ̀ ṣe ọdún ọ̀sẹ̀ méjì náà. kódà àti wà báyìí pé majority carry the vote àti para ọ̀pá yìí èyí mẹ́mbẹ̀ lónìí àti lọ sí mítìnì ibẹ̀ láti ti máa ṣe wọ́n ti mọ̀ pé mi ò ní ààyè èmi tí wọ́n lè gbòmí lẹ́kọ̀ọ́ ní ìpèmí bì kan ìmábùlẹ̀ dá àwọn tá a jọ wà láàmú. ẹ ṣeun bàbá ẹ dàgbà jẹ́ kí n wá nǹkan kan ilé tá a wà yìí ṣé ibí yìí ni ilé oyè fún gbogbo ẹni tó bá jẹ́ Aboke torí fẹ́ kí n bẹ̀ ní pé ṣàpé ńgbà tá à ń sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan àmẹ́nubà pé igun mẹ́fà ni àwọn tí wọ́n ń jẹ́ Aboke pé kó má wàá ṣe pé bóyá ilé mẹ́fà náà ló wà pé tó bá ti ka igun kọ̀ọ̀kan. kó lórí sun ìbú tá a ṣe ọ̀dẹ̀ kí Aboke ìgbẹ́jọ́ ni fún gbogbo wa mẹ́jà ló kù mẹ́jà ní mẹ́jà lẹ́yìn òbí tí wọ́n kó wálé wọ́n wà Aboke báyẹ̀ ni èmi náà nílé tèmi ilé tèmi ń bẹ láàyè gbà mí àyè gbà mí lèmi náà kọ́lé sí. láti àyè gbà mí ò lẹ́sì ti wá bí n gbà tí mọ̀kànmọ̀kàn oyè ti kàn mí. òdìdó lè gbọ́dọ̀ pé onírun àgbà ni. torí nǹkan tó jẹ́ kí n béèrè ìbéèrè òun bàbá mi ṣe mọ̀ wípé gbogbo nǹkan ti ń yí padà báyìí ayé ọ̀làjú la wà kó má ṣe pé bóyá yóò wá kan ẹnìkan á wá wò pé òun ò lè wá sí irú ilé bí yìí o ibi tó ń bá wà ní yóò wá gé òun á. kílẹ̀ ni wọ́n ṣe. mo gbé ẹdín nù odidi dọ̀nù ọ̀dẹ bàbá tèmi bẹ̀lẹ́ kù dé náà bàbá mi náà lè kú. nínú àwòrán. àfáàsì ni. ọ̀dẹ bàbá ló ti wá ẹyọkàn náà kọ́lẹ̀ jẹ́nẹ́rálì ni bọ́mọ bá tẹ yòó bọ́mọ mi bá tẹ yòó dídí nìyí bá dàrọ̀ a máa gbé ẹni tó mákẹ́tì ọ̀kan á sì bá wà ká. ọ̀tẹ̀ gbogbo ilé ni. jẹ́nẹ́rálì ààfin Aboke. torí mo fẹ́ kí ká yan fún àwọn èèyàn wa ló jẹ́ kí n béèrè béèrè kọ́ lè mọ̀ wípé kì í ṣe wípé tó bá ti kẹlòmíì wọ́n tún ní ìbò apá ọwọ́ ọ̀sàlẹ̀ ní Aboke ní àti Aboke oko tuntun náà wà. di mẹ́mẹ́ wálé oko lè lò
mo tó mọ̀ wáyé ìgbẹ́ máa jókòó ní ọ̀dẹ̀ bàbá mi ní ìpínlẹ̀ ìdùnnà màmí. ìgbà tó sì kàn yín ẹ jẹ́ òtítà ẹ ṣeun adúpẹ́ ẹ lo ipò pẹ́ láṣẹ Elédùmarè gbogbo àmì àṣẹ 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 ẹni sínú ẹni sísí ẹni ṣiṣẹ́ gbà àgbà lọ́sẹ̀ méjì tó tẹ̀lé Ìbàdàn ẹ̀bà yìí mú tèmi bá ti ń wá kórí fún ìrì FASHOLA kórí bẹ́ẹ̀ fún àmà àbàwọn èso tó àwọn tán kẹlẹ bẹ́ẹ̀ mọ̀ kiri mo ti ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n tó. ẹ ṣeun bàbá mi ẹ wá jẹ́ kí a máa ká tó wá máa lọ torí a tún wù mí ká tún ṣe àfihàn àtẹ̀gùn yẹn fún àwọn èèyàn wa pàápàá àwọn tí wọn ò láǹfààní láti rí i pé àwọn àtẹ̀gùn yìí mi ìrò pátẹ kì í ṣàtẹ̀gùn ọdún mẹ́wàá kì í ṣe tógún ọdún kì í ṣe tógójì ọdún pẹ̀lú àlàyé tẹ́ ẹ ti ṣe fún wa yìí bí gbogbo àwọn tí wọ́n ti láǹfààní láti jẹ Abọ̀kè bí wọ́n ṣe lo ààfin yìí tán lo ìgbẹ́jọ́ yìí bẹ́ẹ̀ náà ni àtẹ̀gùn yẹn sì tún wà ìbẹ̀lẹ̀ yìí náà bá tó túmọ̀ sí wípé ìtẹ́yìn bàbá wa gan bá ń bẹ̀ kì í ṣe àtẹ̀gùn 100 ọdún bá ń gan. èmi lè kẹfà Abọ̀kè lẹ́yìn lónìí. tẹ́ ẹ lo ibi mo wá wò pé ó yẹ ká tún ṣe àfihàn àtẹ̀gùn bóyá kájọ máa lọ sí ìsàlẹ̀ ká tó wá. ẹ kó lù lọ ní tí wọn èmi á máa jó ó jó ní mi ọmọ àdá àgbẹ̀tẹ̀ gúrú ìjà o. gẹ́gẹ́ àwa ò ẹ máa ń kankan àbí náà gbọ́ díẹ̀. torí pé àmọ́ nǹkan náà nà bí a tètè wo ló já wá sọ́dọ̀ ẹ̀yin àgbà pé ká lè máa ní ìmọ̀ díẹ̀. a máa rí bẹ́ẹ̀ bí ti ń bẹ̀ nù wọ́n ní wá wú ní mẹ́ta ń wú ní gẹ́gẹ́ bí Sókótó tó mi fi padà wá joyè ìyá ẹnìkan ìyàwó ẹnìkan àbí tí wọ́n á wí nù ìyá ẹnìkan ìyàwó ẹnìkan ní wá wú ní mẹ́ta ń wú ní èdè Haúsá ní Sókótó lèmi ti padà wá joyè. ẹ jọ̀ọ́ kí wá ní ìmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn èèyàn wa lápapọ̀ ṣé ẹ mọ̀ wípé torí lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọdún ìbílẹ̀ àwọn oníjàgídíjàgan ti òun ló fà á tí púpọ̀ àwọn èèyàn ṣe fẹ́ tó ti fẹ́ fa àbàwọ́n sí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kan wá ní àtọ́bá ti ń ṣọdún wọ́n á bá a ṣe jàgídíjàgan ní o wọ́n á máa gúngò wọ́n á máa gún bẹ ní o. ètò ìṣẹ̀lẹ̀ ni pé àdéhùn tí mo ní mọ̀ ojú pé kí kálukú wọn kálukú sọlí ẹ ọmọ eléégún kọ́ má dọmọ onípàṣán Ògúndèjì lámà ti já pàṣán lẹ́yìn Lámídì Dákẹ́jà lámà pé ti fọ́gùnfọ́gò gbogbo wọn wọ́n mọ̀ àwọn ni wọ́n má bó kọ́lé bàbá wọn jẹ́ pẹ̀lú ṣúàgà tí wọ́n ti kì í kálukú paramọ́ ọmọ oníran kò gbọ́dọ̀ sí ran bàbá ẹ lò tó bá di fẹ́ lò àti ajá gbà bẹ́ẹ̀ wá ní àwa ìṣe báyìí kálukú mo ṣe máa ní ìsìn bí mo ṣe jó èmi náà gbé lórí ṣùgbọ́n aláti rò pé àgbàdé ẹ̀mẹ̀jà bá wà lájẹ tẹ́mi bí bá fún wọn lọ́rùn ní ìsìn nígbà àwọn òṣìṣẹ́ dúró mi wọ́ lọ gbalẹ̀ tí mo fẹ́ sí òótọ́ ní àwí pẹ́nu bàbá ọmọ ẹlẹ́yẹ kọ́ ká ọmọ ìrọ̀ ni èyí tí a wí Ọlọ́run yóò gbogbo wa ni yóò fún gbogbo wa láàyè láti kápá ọmọ ọjà tá a bá kápá ọmọ wa kò sí dá ṣùgbọ́n ọmọ bá mi ọmọ ìyá mi ń bọ̀ bá pọ̀ ọmọ ìyá ẹni tó dé tàbí ìsàbẹ̀ lókè sọ wà pé bẹ́ẹ̀ ni bọ́ bá délé mọ́
ìdí ni pé àwa ní ká mójútó àmọ́ àwa ọlọ́run ní ìjà sórí ìlú gbogbo ọmọ kálukú ní kó mójútó bí n bá ti kápsọ̀ bá a ti wà dé ọmọ rè lórí ìdílé náà ó sì gbọ́n tí wọ́n sọ fún ìrìn àyànṣẹ́ iṣẹ́ tí wọ́n bá ti fẹ́lẹ́ dá kálukú ni ọmọ tó bá ti máa gbádẹ ẹlẹ́dẹ̀ẹ́sẹ̀ ní àwọn ọkùnrin wẹ́rẹ́ sànú àtúbọ̀ yìí kí ni wọ́n bá gbọ́ ọlọ́mọ ni ọ̀tọ́jú ọmọ àní sórí ibú nínú ayé òní bí ẹ̀mí sílẹ̀ ìlànà bí iṣẹ́ sẹ́túmẹ́ǹtì fúnlé ayé ọlọ́run ó sì fún ìsìn ẹni rágbó ẹni rájà ìlú ayé òní bí ẹ̀yin náà làá bẹ̀ sí wọn ìgbẹ́ bá ti mú wà tútù wọ̀lú ìmẹ́lẹ́sì mo ti máa bùkù tán lára mi mi ò gbọ́dọ̀ parọ́ orí mi gan onígàǹsì ni mí ìbẹ̀rọ̀ kan mọ́ ọmọ mo yà onígàǹsì ń bẹ lọ́wọ́ àwọn ọmọ náà ẹ bá ti fún wa ní mọ́nà kan bàbá tẹ bàbá bá sọ ngo kìlọ̀ fún báàgò léèlè àmà bí ìsì tẹ́tù àwọn nǹkan àwọ̀ wa kódà wọ́n bọ̀ lọ́tún la o bàbá halẹ̀ mọ́ àmà kí wọ́n gbọ́ tèmi àdúrà ni ó gbà ẹ̀sùn mi torí kò síbi tí ìṣe ò sí alára ni kò tọ́jú ara wọn. Ojú òní tí ẹ kú mọ̀ràn tẹ́ ẹ lámì o. ẹ ṣé o bàbá wa. ẹ sòrí ẹ. àṣẹ ìlú wa rè ẹ pẹ́ fún wa nínú àlàáfíà ara ẹ sọ lẹ́ẹ̀kan. àṣẹ ìlú wa. mo ní sàwárà káyé àkàlàmàgbò ní sàwárà kájà bó ti sàwárà káyé òwò ẹgbẹ̀jọ kẹ́ni sí lọ́wọ́ àti ṣe fún yín ẹni sílẹ̀ ní ìrárí ẹni kùnú ẹni yára láti Òkè Ìbàdàn bí n bá ti ń fẹ́ kórí pé kórí bẹ́ẹ̀ fèmí náà fèmí náà lọ́mọ ayò bẹ́ẹ̀ ni ó rí. àṣẹ ìtumọ̀ rẹ̀ ẹ jẹ́ ká ṣe àfihàn àwọn àtẹ̀gùn yẹn kí àtẹ̀gùn stẹ́ẹ̀sì wà. lórí àkàṣọ. ẹ fẹ́ gbọ́dọ̀ gẹ̀dígẹ̀ lónìí. ẹ ṣeun púpọ̀ bàbá wa a kí gbogbo ẹ̀yin tí. ẹ máa bọ̀ sà a kàn fẹ́ ṣe àfihàn bí àtẹ̀gùn yẹn ṣe dúró dáadáa sí ó yá sà. àṣẹ ìdọ̀rẹ́ jẹ́ dágbére láti ibi ojú wíńdò tí ojú wa ò ti tó ta díẹ̀. a kí gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa lójú òpó yìí láti bí ìṣẹ́jú mélòó kan tí a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá wa Àbọ̀kè ilẹ̀ Ìbàdàn tí wọ́n bákan náà láti kí wọn pé wọ́n ṣe bí wọ́n ṣe tẹ́wọ́ gbà wá. bákan náà mo tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Aboke
FASHOLA FAMAPOWA bàbá wa FASHOLA FAMAPOWA tí wọ́n tẹ́wọ́ gbà wá àdúpẹ́ àmọ̀yé yín àmàrí yín bá o àṣẹ Ìdùmarè. Bákan náà la dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ kẹ́ láǹfààní láti máa wò wá Akórèdé Ayédùn àti Adékúnlé Fàṣásí ẹ ṣeun adúpẹ́ o àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè. Ǹjẹ́ àgbẹ̀ wa ṣe tó tún padà relé ìdáró náà nu àlùkò wa tún ti gbẹ̀yẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń padà reléwé ìkùsù lékeleke wa tún ti ṣe tó ń padà reléwé ìkẹfù tuntun Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi alákàsòdé mi ọmọlẹ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí òde sàlẹ̀ omi mi ò ní bá wọn lọ ìlú ọ̀kọ̀ọ̀kan tó lọ tí òde sàlẹ̀ odò èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà láti bá pàdé tó bá tún di ní ọjọ́ mi ọjọ́ re ire o ire kàǹkà ni a máa jẹ́ ti gbogbo wa.